يا أنام سبحانك يا مأنام سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا أنام سبحانك يا مأنان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا سليمان سيدي أبو إرادة أبو كل مرشدين إنك مصباح سلام ونور فإنك حق الوارث الختم يا مدين هيا مولانا شيخ سليمان سيدي سليمان مناخب وغاية ركبتي سليمان بحر الله سليمان سير الله سليمان سرقي بالحبيب مناقلبي وأنت حبيب الله أنت مناقلبي مولانا الشيخ سليمان أنت نوري أنت سيري أنت حبيبي يا سليمان الله أكبر سليمان سيري أبو إرادة بحرنا أبو إرادة مشربنا كل مرشد سليمان سيري أبو مريم سليمان خدوتي سليمان سير لا يعتمد محمي فؤادي حب ليلة وتتمين وداد خضام العاشقين فخم أدابي عادل عاشقين بفكري وإذاك رفقا المتيمة محمد رسول محمد ربي سليمان سيدنا عليه صلاة الله ثم سلامه عبد الله الشيخ إبليس شيخ عبد الله خدوة سليمان خدوتي عبد الله الشيخ إبليس شيخ أستاذنا مولاي سليمان فاروق عليه ثم سلامه مولانا سليمان وما في الدنيا بشر سليمان والله بابا ni fọ́ọ̀mù wa wọ́n ní máa lọ aṣojú kìíní lamẹ́ríkà wọ́n ní máa lọ aṣojú kìíní ní Canada wọ́n ní máa lọ aṣojú kìíní ní London wàláyé ọ̀làbọ̀lá ló ṣe Suleiman ṣèwòlá àríyí àwòrán Suleiman ṣèwòlá àlẹ́ aláya àlẹ́ aláya aláya àlẹ́. Bàbá wa ṣe Suleiman ya Allah àlọ́ fọlọ́fọlọ́ ti máa lọ fún ọ̀rẹ́. Bàbá wàláhì tàláhì tẹ́ tó dé àwọn èèyàn yìí èèyàn tẹ́ wọ́n máa pàdé yín téèyàn máa pé olówó pàdé yín wọ́n ti jòkó dé yín látàárọ̀ àmọ́ o bó ti yẹ kórí náà nù. Àwọn baba ńlá baba wa ti jẹ ìyà nídìí igi àfa yìí bẹ́ẹ̀ ti gbádùn tẹ́ fi padà sọ́dọ̀ Ọlọ́run rí ẹni bá fẹ́ kọ́ ọmọ tòun náà ó jẹ́ èèyàn láyé kó bá ń ṣàmì dáadáa. Baba ẹni lọlẹ̀ láéláé ibi tá à ń lọ dàrẹ́tì òun náà ní pé àwọ̀dù yín ẹ̀yin nìkan náà fún láwọ́ọ̀dù lọ́dún kọjá bẹ́ẹ̀ tó bí 300 táwọn láwọ́ọ̀dù àmọ́ bí tí fárídù bá wà àgbọ̀dọ̀ tó rí nǹkan kan tí ó tún máa bá sọ ọkìn nílẹ̀gbẹ̀ẹ́gbẹ́ mọ́ ẹ̀yin nìkan
ẹ̀yin nìkan ẹ pariwo ànábì kí n gbọ́ dáadáa. Mo sì sọ fáwọn tí wọ́n lọ mo ní ẹ má ti gbọ̀kadà. Ebi sọ kéde kàkẹ́ tó de mo ní bẹ́ẹ̀ bá fọ ọkàn etí agbada yìí gbogbo tí ń jẹ́ sọ̀rọ̀ ayé rẹ̀ ó sì clear. Mo sọ bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí tí wọ́n ń wí fún mi bí mo ti dúró yìí. Àwọn èèyàn mà láwọn fẹ́ gbọ́ ní tẹ́ fún wa. Wọ́n ní kò síbi tẹ́ ẹ dé tẹ̀ ní drop message. Message yìí bẹ́ẹ̀ bá dẹ̀ tó ní báírò tó bá kọ́ kalẹ̀ tó bá fi ń rọrí gbọ́n bá ń dà á láàmú ojú oorun ni wọ́n ti máa na àwọn tọ̀hún ní pàṣán. Wọ́n la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín bàbá. A sì gbé kiri fún ilé ẹ̀ka náà subhana rabbika rabbil izzati amma yasifuna. Akramakallah. Wàláyé wọn ni ẹ wá gba àwọ́ọ̀dù ní tóyín pè. Wàláyé tóyín pè. Àwọ́ọ̀dù gẹ́gẹ́ tí wọ́n ti torí rẹ̀ jókòó lẹ́ni. Ẹ gbọ́dọ̀ tóbi jẹ̀ wọ́n. Wàláyé bàbá ń bọ̀. Wọ́n tó bá dìde dúró fún bàbá tí ń bọ̀ ọmọ tiẹ̀ náà yóò máa dìde fún un. Ẹlòmíín lágiri yóò máa pé kí ni. Má wọrí ẹ̀gúsí lọ́mọ rẹ̀ máa tà ní bọ́sítọ̀ọ̀bù. Ìwọ́sàn délẹ̀. Pariwo Ọlọ́run dáadáa ni. Allah. Wọ́n fẹ́ fún bàbá ní àwọ́ọ̀dù. Gbogbo ojú àgbo yẹn bá ń filẹ̀ Ọlọ́run ò ní pa yín fún wa bàbá. Ọlọ́run nàbì lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀yọ́ onífọ́tò dà ẹ máa yá. Bàbá fẹ́ gbé àwọ́ọ̀dù fún yàn ẹ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ tí wàá béèrè nǹkan lọ́wọ́ àfààní màá wá wò. Wọ́n ní ọ̀yà. Wọ́n ní o tó yà. Ìwọ ni wọ́n rò kó kílíà bàbá tí ma pé kò kílíà nù. Ẹ tó tún yà ó kẹyọ kan mo fọlọ́ nbẹ ó kú tọ̀dọ̀ mi. Sọpẹ́ tiẹ̀. Ó kú tọ̀dọ̀ mi káyọ̀ mú máìkì káyọ̀ máa tó mú máìkì dání jọ náà. Iná lásán kọ́ o. Ọjà ajásìkò tèmi làwọn obìnrin wá wá. Allahu akbar. Ẹ sá ń tẹ wọ́n ti ń tẹ mọ́ mi létí yẹn kí n bá wọn sọ fún bàbá. Àwọ̀dù mo ní akramakallah bàbá. Yadubi yẹ́dì. Akramakallah. Yé bàbá bẹ́ẹ̀ lọ lè jókòó. Bí bàbá bá fi lè jókòó tí n bá fi gbé kiri fún ọ, ní bá fi lè fún mi ní tí wọ́n fún mi lórí àwọ̀dù báyìí. Bàbá bẹ̀rẹ̀ wá sínú. Bismillah. بإذن الشيخ أكرمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وإن يريدوا أن يقتلوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. لا إله إلا الله محمد رسول الله
ببسم الله إيمانا نعوذ بنيرانا بهم يا علي على فطول عمر مولانا سيدنا ورسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. عادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي ألون الله أكبر. آية النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا ألون وأتانا ألون كبا شيخ أحمد التجاني رضي الله تعالى عنه. كبا مولانا شيخ إبراهيم النياس ياس رضي الله تعالى عنه. كبا باوا شيخ أبو بكر الصديق المسكين بالله صائب الإدراك رضي الله تعالى عنه. كبا باوا صاحب ولاية الكبرى فضيلة شيخ آدم عبد الله العلوري تجمد الله برحمته آمين. كبا باوا مرحوم مفتي الكبير فضيلة شيخ كمال الدين الأدبي رحمة الله عليه. اللهم صبا يونس بوبوا آمين. ọlọ́run wọlé ọgbọ́n bàbá tá a tọrọ fún tá a dákọ wá wọlé bàbá wa mọ̀lánà sheikh adam gbogbo ata pé tọ́ pé torí ìyọ́nú ọlọ́run la fi pé torí àánú ọlọ́run la fi pé ọlọ́run mọ́dún wa ní ládàá rẹ̀. àmín ṣéwù. ọlá nàbí wa muhammad albarka ọlá àwọn ẹni ọlọ́run albarka ọlá àwọn àfa ọlá sheikh ahmed tijani ọlá tóbi ọlọ́run ọlá àjẹkùn ọlọ́run àwọn ọmọ ya wa jamọ̀híyàtò rọ́ọ̀dìyà ọlọ́run mọ́sá wọlá pé kò sí tí ń tó ìyọ́nú ọlọ́run láyé ìyọ́nú ọlọ́run náà ni ọ̀gá gbogbo ntọ́lọ̀ kó ṣe fún yàn láyé wàrúdùwánu láyé àkìbárù làwùkánú ya'lamun ọlọ́run yọ́nú sí wa má bínú sí wa àbárikọ́lá àwọn ẹni ọlọ́run gbogbo ẹni jama tẹ wa ń bí ọlọ́run mọ́sá àgbàdo ẹni kọ̀ọ̀kan lọ́kùnrin wa àti lóbìnrin wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. wa kulli alhamdulillahi wa salamu ala ibadihi alladhina safa. Allahu khairun amma yushrikun. Wa kulli hamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun. Rabbi awzini an azkurani mataka alladhi an'amta alayya ولا والدايا وأني أعمل صالحا ترضاه وديلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن يعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أصابنا لحسنا إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصابنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديال صديقي وارجني ما رجاء صديقي واجعلني من لدنك سلطانا
نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا مأنان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا مأنان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي القيوم الذي لا يموت سبحان قدوس رب الملائكة والروح في مقعد صدق عند ملك مقتدر títóbi Ọlọ́run gẹ́gẹ́ bí tọ́pìkì àwọn jama ridwanullah jamayatu rọ́díà nípa pé kí ni ṣèṣe Ọlọ́run àbí ká sọ pé ṣèṣe Ọlọ́run kí là bá wá pè ní ṣèṣe Ọlọ́run Ànábì ní tafakarun fi khalqillahi wala tafakkarun fi sa'atillahi fataliku. Ànábì ilé ẹ máa rorí fi khalqillahi nípa ṣe Ọlọ́run ọba tó dá wala tatafakkaru fi sa'atihi. ẹ má pẹ́ rorí nípa pàápọ̀ Ọlọ́run ọba gangan fataliku. ẹ bá pa fẹ́ rorí nípa pàápọ̀ Ọlọ́run àbá fẹ́ wá díẹ̀ Ànábì ilé ẹ máa parẹ́ àmọ́ kẹ rorí nípa ṣe Ọlọ́run ṣe ọwọ́ ẹ̀ kẹ wá tara ṣe ọwọ́ rẹ̀ kẹ wá gbọ́dọ̀ ọba kẹgbẹ́ tóbi torí wọ́n bí Sayyidina Ali karamallahu wajhahu wọ́n ní kí ni sánú Ọlọ́run ìwọ Àlí ìjẹ́ kí ni ìṣesí Ọlọ́run ọba kí ni tọ́lọ́run ọba rẹ̀ ń ṣe lọ́wọ́ nísìn. yarfa'u akwama wa yada'u akharina. Àlí ní iṣẹ́ Ọlọ́run ọba tí ń ṣe lọ́wọ́ àbí ṣe sí ẹ̀ tí ń ṣe lásìkò ní pé yarfa'u akwama ń gbà wọn kan ga ń fún wọn nípò. wa yada'u akharina. ń sì yí àwọn nǹkan sá. tá a bá wá wo ìbára ọ̀kan tá a lílò ní gbogbo nǹkan ti wá kónú ẹ̀ yarfa'u akwama ẹni ń bímọ ń bímọ yarfa'u akwama. ẹni lówó ń lówó yarfa'u akwama. ẹni nípò nípò yarfa'u akwama. ẹni tó yè ń yè yarfa'u akwama. ẹni níláárí níláárí yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí mímọ̀ ní mímọ̀ yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí níyì níyì yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí ń pàṣẹ ń pàṣẹ yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí ń lágbára ń lágbára. yarfa'u akwama. wa yada'u akharina. látara bẹ́ẹ̀ ló fi wá mọ̀ yí pé iṣẹ́ Ọlọ́run ọba sánú Ọlọ́run tá lè júwe fún wa òwà tí wọ́n ṣe election lọ rẹpẹtẹ akramakumullah. wọ́n ti búra fáwọn gọ́fúnà wọ́n ti búra fáwọn president mélòó nu wọn lọ́wọ́ à ń bẹ̀ tọ́ padà wá mọ́ bí ṣe ń fa àwọn nǹkan lẹ̀
bẹ́ẹ̀ ní sì ń gbé àwọn kan ní rèsì àwọn kan ibẹ̀ ń fi wọ́n hayé bẹ́ẹ̀ ní sọ fún àwọn kan pé ẹ máa wọlé lọ. Allah. iṣẹ́ ọlọ́run ọba nìyẹn àti tàbá fẹ́ lọ bí àdìsí ànábì tó wà ní tafakaru fi alikilahi. wala tatafakaru fi zatihi wa taliku. ibi haliku bí sẹ́ẹ̀rẹ̀ láti wá mọ bó ṣe tó láti wá mọ sí ọlọ́run ibi tí ń ṣe àwọn àmì ọlọ́run láti mọ sí ọlọ́run ọba wá bá mi lọ síbi wà mí ní ayatihi. wa min ayati an khalaqakum min turabin thumma idha antum basharun tantashirun. iṣẹ́ ọlọ́run ọba àkànníyàn ọlọ́run níbẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ nu sẹ́mi tẹ́mi ìṣẹ́nu àmì ní ọlọ́run. ani khalaqakum min turabin. iṣẹ́ mi ọlọ́run ọba ni kò sẹ́ni tí í dáyàn gbogbo àwọn tí wọ́n gbìyànjú gbogbo dáǹkan wọn ò ríru tọ́lọ́run ọba dá gbogbo dẹ́dà ò ríru tọ́lọ́run ọba dá wọ́n fẹ́ẹ̀lì níbi dẹ́dà àwọn onímọ̀ gbárí sáàsì ẹ̀mí ni wọ́n ń wá ká ẹ̀mí tọ́lọ́run ti wọ́ọ̀nù wọn tó ti sọ fún ànábi pé ẹ̀sẹ̀ alúnaka ní rúhùn yín kúlì rú mi ni àmúrí rabi wọ́n máa ti tó mi náà lè ilé la kọ́lílà. ẹ̀mí tọ́lọ́run sọ fún wọn tó wá bí ọ́ lè rí nípa kíní jẹ́ mi bá ń sọ fún wa yí pé. kúlì rú mi ni àmúrí rabi. ọlọ́run lẹ́mí mi ni àmúrí rọ̀bí inú àṣẹ ọlọ́run ọba ni àṣẹ ọlọ́run lẹ́mí àwọn onímọ̀ wa fẹ́ mọ etí ń jẹ́ mi wọ́n wá mú spam wọ́n tọ́jú ẹ̀ nígbà fẹ́ mọ bí ń ṣe ń fọ́ọ̀mù séèyàn bó ṣe lè dè èèyàn wọ́n wá tọ́jú ẹ̀ ńgbọ̀ tásìkò kún orí èmi wọ́n fi sí ọlọ́run bọ́ǹbù ẹ̀ àṣẹ tọ́lọ́run lè yí nì èmi inú iṣẹ́ ọlọ́run ọba tí ń ṣe ni ọlọ́run nínú iṣẹ́ mi tèmi ń ṣe tẹ̀ ń wá. ani khalaqakum min turabin. òun ni pé mi ọlọ́run ọba máa da yín látara yẹ̀pẹ̀. thumma iza antum basharun tantashirun. látara yẹ̀pẹ̀ tẹ́ bá wá dẹ̀dá yín wà fún yín ká sórílẹ̀ ẹ máa wá fún ká ẹni tí ó wà ní róòmù ẹni tí ó wà ní yúróòpù ẹni tí ó wà ní jámánì ara amẹ́ríkà ọmọ bẹ ara lọ́dọ̀nù ọmọ bẹ nàìjíríà ọmọ bẹ ọlọ́run ẹ máa fún ká sáyé. wa min ayatihi. ọlọ́run nínú iṣẹ́ mi ọlọ́run ọba tèmi ń ṣe. ani khalaqalakum min anfusikum azwaja. ọlọ́run nínú iṣẹ́ mi náà nu kí n da yín kó àyẹ̀wò látara yín kí n wá dá àwọn obìnrin yín fún yín. litaskunu ilayha. wọ́n kẹ́ ẹ̀ lè bá a sí mi sí wọn lára. wajala bainakum mawaddatan wa rahmatan. ọlọ́run nínú iṣẹ́ mi nu kò sẹ́ni tí mú fẹ́ wá èmi lèmi mú wá kò sẹ́ni tí mú àánú wá èmi lèmi mú wá torí wọ́n bí wọ́n lọ́tọ̀ ni wọ́n bí òun lọ́tọ̀ ni ẹ wá fẹ́ pàdé ìjọ mi tún ṣe tiẹ̀ ní gbédè ara yín yorùbá lọ fẹ́ haúsá àbí ká sọ fẹ́ ibo ẹ ní bàtàn kankan inú iṣẹ́ mi tèmi ṣe wajala bainakum mawaddatan wa rahmatan. ọlọ́run nínú iṣẹ́ mi náà nù máa wá fi tí ń jẹ́ mawadda àti rahma máa fi ń sí lánàá. inna fi dhalika laayatin liqawmin yatafakkaruna. ọlọ́run ní ilé ìyá mi ní jẹ́ fẹ̀yìn ìjọ kẹ́lí bá a rorí ń bẹ̀ pé mi ọlọ́run ọba ń ṣiṣẹ́. wa min ayatihi. nínú iṣẹ́ mi ọlọ́run ọba. khaliqus samawati wal ardi. ẹnìkan ọba mi dá sánmà níjọ́ tá a ti ń gbúrò ọba àrọ́bà àkàtọ́ dá sánmà rí níjọ́ a ti ń gbúrò alágbára àkàtọ́ tẹ́lẹ̀ rí èmi ọlọ́run ọba mo dá sánmà àtìlẹ̀. waktilafu alsinatikum wa alwanikum. inú iṣẹ́ mi náà nù èmi mo ní kí àwọn yín kọ́ mọ́ jọra wọn tọ́ láàrin ilẹ̀ yorùbá yìí tí wọ́n bá ń ka núùsì láàárọ̀ àbí nírọ̀lẹ́ ní wọ́n bá sọ yorùbá tán wọ́n á tún ṣègùn wọ́n tún sọ nílẹ̀ tiwa lọ́wọ́ ni wọ́n ti ń sọ nu pé wọ́n á tún sọ àwòrán ìkàbí kí wọ́n máa sọ máa wọnú ilẹ̀ yorùbá kan náà ni àti ìdẹ́nu yíbo ìjẹ̀bú ń bẹ ìjẹ̀ṣà ń bẹ èkìtì ń bẹ àwọn àwọn ó sì lọ kò sì ní jọra wọn ọlọ́run nínú iṣẹ́ mi tẹ́mi ṣe èmi lèmi ṣe ẹnìkan ọba. ìkìtìláàbù alsinatikum wa alwanikum. nínú iṣẹ́ mi náà ní káwọ̀ yín ó yàtọ̀ èèyàn ní ọ̀yàn lóyìnbó olórí ọlọ́wọ́ ọlẹ́nu ó sì rí pélé yìí ọ̀jọ́ òun funfun ìwọ dúdú ọlọ́run nínú iṣẹ́ mi ọlọ́run ọba ni. inna fi dhalika laayatin
للعالمين إن في ذلك لآيات للعالمين. ọlọ́run nínú eléyìí o hayatin lil alamina آيات lil alimina للعالمين. qira'atin nínú. سبعيتان قواكم الله. ọlọ́run bá nínú bẹ́ẹ̀ lil alamina wa lil alamin bẹ̀ yìí wù fẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ tẹ fẹ́ mà àbáwọn tó bá jó nímọ̀ tí wádìí nǹkan yìí pé báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ tí wọ́n fi máa gbógun fẹ́mi ọlọ́run ọba. ومن آياته ó nínú sẹ́mi tèmi ń ṣe. منامكم بالليل والنهار. ọlọ́run ní agbára ẹnì kò lè pé ẹ̀sùn منامكم بالليل والنهار. kẹsùn lóru bẹ́ẹ̀ ṣe ń sùn gbogbo aláwa yìí tílẹ̀ bá ti ṣú ẹnìkan ò ní dó tẹnìkan lẹ́gbẹ̀ẹ́ pé wọlé lọ́lẹ̀ ti ṣú òun kálukú ó sì máa wọlé. الله. ẹnìkan ò sì ní dó tẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yìí pé ó ti tásìkò tó yẹ kó o sùn bọ́ bá yá náà yóò ti sùn pí. الله. ọlọ́run ní kẹsùn lóru nínú sèmi ọlọ́run ọba ni. والنهار وابتغاؤكم من فضله. kẹ́ ẹ máa wá fọ̀sán wá jẹ ẹ mú kẹ́ ẹ fẹ́ fara lélẹ̀ kára yín ọmọ lélẹ̀ ẹni ara ẹ bá lélẹ̀ lọ́sàn-án yín sá ìsanú. ọlọ́run lèmi ṣe èmi lèmi gòyìn lábẹ́rẹ́ lọ́sàn-án pé ẹ máa kiri ká èmi lèmi sì yọ abẹ́rẹ́ wọn náà kó lára yín máa fún yín lábẹ́rẹ́ oorun tó bá ti dalẹ̀ ọlọ́run nínú sèmi ọlọ́run ni. إن في ذلك لآيات لقوم يسمعون. ọlọ́run ni wọn àníkà tún ní fẹ́yìn jọ mi bọ́yá ẹ lísìn ẹ máa tẹ́tí. ومن آياته ọlọ́run nínú sẹ́mi tèmi sínú wọn àmì mi. يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء. ọlọ́run nínú sẹ́mi náà nù èmi àmú ètí máa wá àwọn fantọ́ ti sẹ́ gírrrr lẹ́ẹ̀kan náà làyà yín ọ̀la báyà yín tẹ̀lé wọlé tó tẹ bá ti gbọ́ wọn àrà bẹ́ẹ̀ báyìí tí wọ́n ń gbọ́ wọn ẹ̀tàn táyà yín bá ti yá wàtọ̀mọ̀ ha ó ti di kẹ́ ẹ̀ mọ ara kan fójòdé. وينزل من السماء ماء. látara bẹ́ẹ̀ mi ọlọ́run ọba wa somi kalẹ̀ láti sánmà. ويحيي به الأرض بعد موتها. àwọn ilẹ̀ yín tó ti kú ọlọ́jọ́ tó dé ilẹ̀ abájí gbogbo nǹkan arúgbó yẹn abá tún wọn ta gbogbo yín náà tẹ̀ ń ṣàìsàn torí pé ẹ̀rọ mi ara yẹn wà tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní dán ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn wò. إن في ذلك لآيات لقوم يعقلون. ọlọ́run lélẹ̀ yìí náà ọmọ àmì ní jẹ́ fẹ́yìn tẹ́ bá nílẹ̀ aká yìí kẹ́ mọ̀ pé ọlọ́run yìí ń ṣiṣẹ́. ومن آياته ọlọ́run ní kí ìtànù sẹ́mi tẹ́mi ọlọ́run ọba tó ń ṣe. أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. ọlọ́run nínú sẹ́mi nù. èmi ọlọ́run أتقوم السماء والأرض بأمره. sọ́mọ̀ ṣàdédé dúró àròkọ gbogbo àwọn onímọ̀ ni wọ́n tírètì ẹ̀ kò sẹ́ni ṣebí tẹ́ǹtì làwa ṣe yìí bí erigun ká bá yẹ ní ìsìn wì ní ọ̀lọ́lẹ̀ amátàmátọ́ ọlọ́run àròkọ tó fi gbé dúró. أتقوم السماء والأرض بأمره. ọlọ́run ní ilẹ̀ yìí náà àárín kankan tá a fi gbélé dúró bí amúniyà sẹ́mi ọlọ́run ọba ni mo fi ní sámà dúró ọ̀gbọ́dọ̀ jábọ́lé wọn lérí ìwọ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ rí mọ́ wọn lẹ́sẹ̀. ثم إذا دعاكم دعوة من الأرض. ọlọ́run ní ẹ̀ máa bẹ̀ lọ bẹ́ẹ̀ gbére. إذا يا دعاكم دعوة دعوة من الأرض. yóò wá di pé dá wọ̀tán من الأرض. ìpèpè kan ṣoṣo ẹyọ kan náà ni yóò sì kálé yóò kako látara dẹ̀ ni pé kú mú أكرمكم الله. ìpèpè ẹyọ kan ni tí mo bá ti pè é báyìí يقوم الناس جميعا. yakumu nasu jamiya a ní pé ìpèpè kan ní pé gbogbo yóò sì gbọ́n bí tẹ wà ẹ́ sì dìde wáì lẹ́ẹ̀kan náà إذا أنتم تخرجون. gbogbo yẹn máa wá jáde nígbà tí wọ́n bá dẹsẹ̀ òkété tí wọ́n wá ń jáde kọ̀tíkọ̀tí bẹ́ẹ̀ ni gbogbo yẹn máa wá jáde nínú ilẹ̀ wá síwájú èmi ọ̀dọ́. وله من في السماوات والأرض كل له قانتون. ọlọ́run ní gbogbo tí wọ́n ń bẹ nínú sánmà àtìlẹ̀ kúnnú làwọn. قانتون. kò séyìí tó lè gbérí kọ́ni tìlẹ̀ láì
wọ́n á jẹ́ tọ́lọ́run náà ni kò sí tí wọ́n lè ṣe. وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه. Ọlọ́run ní ta ló bá mi dá ta ló bá mi ṣiṣẹ́ mi. وهو yàgùdá ọ̀là hálíkì èmi mo bẹ̀rẹ̀ dídẹ́. ثم súnmọ́ yìí dùn ìgbà tí ìbàdàn àpàdé mi náà ni kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ lérí ibẹ̀ mi náà ní ń pera mi ní ń jẹ́ra mi o. وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم. Ọlọ́run kí rẹ̀ àtẹ̀yìn ọ̀dá ní eyín rẹ̀ Ọlọ́run ní wàhálà masalulẹ̀ àlá Ọlọ́run ní mo jẹ́ gbogbo ayé ìrírù mi èmi ni masalulẹ̀ àlá في السماوات والأرض. Ọlọ́run ní sámà àtìlẹ̀ kò sápèjúwe kan tó ga tó mi Ọlọ́run ọba mọ́ tí wọ́n bá ní àmà ìyá ọ̀làrọ̀ Ọlọ́run àmà tanra wa wọ́n ní kíní kan good example kò sí good example tó dáa tọ́lọ́run ọba tí ò fẹ́ẹ̀lì rí kò síjọba tí ó nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ ò ní fẹ́ẹ̀lì tó bá yá àmọ́ lọ́hùn wọn ò yẹ ń sàrí wọn ò yẹ rí bẹ́ẹ̀ máa fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run máa ní Ọlọ́run wọlé ayé pé kìí sẹ́nìkan la màlánà tí ń fi ń ṣe táwa ní ètò sì délẹ̀ ká gbígbà tí Ọbásanjọ́ sì wà ń bẹ̀ ni àbígbà tí Yar'Adua wà ń bẹ̀ ni a sì mọ̀wẹ́ ìwọ ọba tàná nìwọ náà tòní bọ́sùdọ̀lá àwọn náà lọ́ọ́ máa jẹ́ Ọlọ́run ìtọ́lọ́run fi gbogbo ẹ̀dá lọ́nu Ọlọ́run lòún bẹ̀rẹ̀ òun lòún parí ẹ̀ òun ni masalulẹ̀ àlàní. وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم. ọba tó gbangba lọ́lọ́run àṣìṣù ọbọ wọn ni حكيم. ọba tó mẹjọ dára lọ́run kò sẹ́jọ́ dárí o. sánú Ọlọ́run ọba ní téèyàn ní láti dára ẹ̀ láàmú mọ́ ipe kí ni sánú Ọlọ́run àbí kí ni ṣe Ọlọ́run kónúkúlà omi wà fi sáni àwọn iṣẹ́ tí ń ṣe tí ọ̀dáwọ́ náà nìyẹn iṣẹ́ tí ń ṣe tí ọ̀dáwọ́ yìí ó rí ń bò míì aniya kìlúnà ibò míì ani yasmawuna ibò míì ani yatafakaruna sánù yìí ìgbà míì ani alimun sánù yìí lọ́lọ́run fẹ́ ká máa wòye sí látara ṣẹ́ wọn a máa rohun pé tafakarun في خلق الله ولا تتفكروا في ساعته فتهلكوا. Ọlọ́run tó ti fi wá rọ ń tọ́ da anú ẹ̀dá. Ọlọ́run ọba tó ti fi rọrùn tó dánú ẹ̀dá. má da wa padà sáyé dá o. má da padà sáyé dá Ọlọ́run. léwa kú má di wa kú. léwa kún Ọlọ́run má di wa kú. fún alẹ́ má yẹyẹ wa. fún alẹ́ Ọlọ́run má yẹ wa. kẹwàá Ọlọ́run má jẹ wá. kẹwàá Ọlọ́run má jẹ wá yá. àwọn jamaati rọ́ọ̀dìyà. àwọn jamaatu rọ́ọ̀dìyà. àánú Ọlọ́run lè kó yín jọ. àánú Ọlọ́run lè kó yín jọ. Ọlọ́run má fi bínú ẹ̀ tún yín ká. Ọlọ́run má fi bínú rẹ̀ tún yín ká. má ṣe léyìí láti máa o. má ṣe eléyìí láti máa. jẹ́ àtúnṣe kátúnṣe kátúnṣe. ọlá nabi wa Muhammad. ọlá nabi wa Muhammad. afa àtúnṣe rọ́ọ̀yì. àbá àtúnṣe rọ́ọ̀yì. ọlọ́mọtàbà gbàdúrà. Ọlọ́run gbọ́ gbàdúrà. asakira rasida Ọlọ́run kọ́ asakira rasida Ọlọ́run gbàdúrà. amartana bidu'aika. àmín. وأتنا بإجابتك ودعوناك كما أمرتنا فأجبناك كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تلف مهادي يفتح بيننا وبين قومنا بالعدل وأنت خير الفاترين أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على الكافرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفى المسلمين وألحقنا بالصالحين اللهم اجعل خير كلماتنا شهادة لا إله إلا الله محمد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين سليمان بن بارك يا إلهي